kó dájú wípé rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ onímọ́tò National Union of Road Transport Workers NURTW lórílẹ̀‐èdè yìí kó dájú wípé rògbòdìyàn náà yóò lọlẹ̀ ní ìgbàkúgbà sí àsìkò yìí o lórí bí wọ́n ṣe ní gbógun tuntun ṣe dìde sí alága ẹgbẹ́ NURTW ní ìpínlẹ̀ Èkó àná Alhaji Musili Ayinde Akínsànyà ẹni tó pèèyàn mọ̀ sí MC Oluomo láti di ààrẹ ẹgbẹ́ NURTW lórílẹ̀‐èdè yìí kì í ṣe ìròyìn mọ́ wípé wọ́n ti gba ipò alága ẹgbẹ́ NURTW ti ìpínlẹ̀ Èkó lọ́wọ́ MC Oluomo ṣùgbọ́n tó jẹ́ wípé tí ọkùnrin náà àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ ń sọ tó fi ń fúnra wọn ní ìdùnnú àti ìwúrí ni pé àwọn gan ni àwọn fẹ́ lọ ṣe ààrẹ ẹgbẹ́ NURTW lókè l'Àbújá ṣá o lọ́sẹ̀ tó kọjá ní èròǹgbà MC Oluomo láti di ọ̀gá pátápátá fún ẹgbẹ́ onímọ́tò lórílẹ̀‐èdè yìí ni ló máa gba òǹtẹ̀ ńlá nígbà tí wọ́n ní àwọn alága ẹgbẹ́ NURTW ìpínlẹ̀ mẹ́sàn-án ní ilẹ̀ Yorùbá wọ́n lọ sí ilé ọkùnrin náà ní Òṣòdì ní ìpínlẹ̀ Èkó tí wọ́n sì lọ fòǹtẹ̀ lù wípé ó ní gbogbo àwọn ilé Yorùbá ẹgbẹ́ onímọ́tò ilẹ̀ Yorùbá yóò fi hàn láti lọ di ààrẹ láti ṣojú wọn àsìkò tí inú MC Oluomo àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ ń dùn ìlọ̀rọ̀ máa tún bẹ́yìn yọ ní ọjọ́ Tuesday tí í ṣe 20 oṣù kejì ọdún 2024 tá a wà yìí nígbà tí igbákejì akọ̀wé àgbà àwọn ẹgbẹ́ onímọ́tò tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí tó tún jẹ́ alákòóso lọ́wọ́lọ́wọ́ báyìí fún gbogbo àwọn ìgbìmọ̀ àgbà tó ń ṣàkóso NURTW ní ilẹ̀ Yorùbá ìyẹn Alhaji Mashood Ajao tó pe ìpàdé oníròyìn o tó sì tú àṣírí ńlá wípé MC Oluomo àtàwọn tó fòǹtẹ̀lù wọn ń tara wọn jẹ ni ó ní ní báyìí gbogbo àwọn àgbà ẹgbẹ́ onímọ́tò NURTW ní ilẹ̀ Yorùbá ní làwọn ti fòǹtẹ̀lù Alhaji Tajudeen Àgbẹ̀dẹ tóun náà jẹ́ alága ẹgbẹ́ onímọ́tò NURTW ìpínlẹ̀ Èkó tẹ́lẹ̀ tó tún jẹ́ igbákejì ààrẹ ẹgbẹ́ onímọ́tò tẹ́lẹ̀ wọ́n láwọn ti fòǹtẹ̀lù bàbá náà nínú ìpàdé táwọn àgbà ẹgbẹ́ ṣe ní ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara ní ọ̀sẹ̀ tó lọ lọ́hùn-ún Alhaji Mashood Ajao ní fún MC Oluomo ló wá bá wọn tẹ́lẹ̀ wípé Alhaji Tajudeen Àgbẹ̀dẹ ìní oyè náà tọ́ sí àti pé òun lòun fòǹtẹ̀lù oníbàwò ló ṣe wá jẹ́ tọ́rọ̀ yí padà MC Oluomo tó ń sọ pé òun lòun fẹ́ di ipò náà mú Alhaji Mashood Ajao wá kìlọ̀ fáwọn gómìnà ilẹ̀ Yorùbá ó ní ká má ṣe dá sí ọ̀rọ̀ yíyan ààrẹ ẹgbẹ́ NURTW ó ní kò kàn wọ́n rárá nítorí pé ọ̀rọ̀ ẹgbẹ́ àwọn ni àti pé àwọn tí wọ́n ní lọ fòǹtẹ̀lù MC Oluomo ó lè rí ọmọdé náà ṣe o ó ní àwọn àgbà ẹgbẹ́ onímọ́tò NURTW ìpínlẹ̀ Èkó ilẹ̀ Yorùbá àwọn kò fẹ́ MC Oluomo rárá àti wípé Alhaji Tajudeen Àgbẹ̀dẹ ni làwọn ti fòǹtẹ̀lù ní ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara lọ́sẹ̀ méjì sẹ́yìn.